yóò bá dogun kó dogun yóò bá nígbà wọ́n mú olóyè Sunday Igboho ní sí mélòó nu wọn ṣé wọ́n kó nílùú Amẹ́ríkà tí wọ́n wà àwọn tó wà nílùú òkèèrè wọn ò mọ nǹkan kan ọ̀rọ̀ òye wọn sáwọn tí wọ́n mú mílíkì tí wọ́n jẹ bọ́gà tí wọ́n jẹ gbogbo ẹ̀ wọn ò mọ táwọn fara gbá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kán lọ ṣe mẹ́dọ̀ o kán ṣe mẹ́dọ̀ kán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa wà láyé nígbà wọn jagun abẹ́lé 1967 ti di 1970 àmọ́ ntójú rí ọ̀pọ̀lọpọ̀ wọn ò rógun rí yóò bá dogun kó dogun yóò bá nígbà wọ́n mú olóyè Sunday Igboho ní sí mélòó nu wọn ṣé wọ́n kó nílùú Amẹ́ríkà tí wọ́n wà olóyè Sunday Igboho ló mọ̀ fara òun nìkan ló fara dá àwọn ẹbí ẹ̀ ló mọ tí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò jẹ́ kẹ́mi rẹ̀ ó tán síbẹ̀ kọ́lọ́run kó túbọ̀ because ọmọ Yorùbá tó ní èrò dáadáa approach ẹ̀ ọ̀nà tó gbégbà ó lè má bá wa lára mu àmọ́ ó lẹ́mìí tó dáa sọmọ Nàìjíríà ó dẹ̀ jẹ́ ajàfẹ́tọ̀ ẹni ní tó jẹ́ kẹ́mi láìkẹ́ nìyẹn àmọ́ gbogbo àwọn tó ń pariwo níta tó ń ṣe kínní ẹ̀jẹ̀ ẹni kan ṣe sùúrù o. ọ̀rọ̀ kan sọ sí mi lọ́kàn sí mi wọ́n ní kí n béèrè ìyẹn nípa tá ní pé ká wò ó pé ẹ̀yà mẹ́ta ni ó jẹ́ gbòógì tó wà ní tọ́lọ́n dá sí orílẹ̀-èdè Nàìjíríà ìran Ìgbò Haúsá àti Yorùbá ṣùgbọ́n tá a bá wò ó pé nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta láìpẹ́ sẹ́yìn tó rẹ̀ ní ìjà ràn ilẹ̀ tó ti tàn ní ọ̀rọ̀ Nnamdi Kanu tó lóun fẹ́ dá Biafra lẹ̀ kí Ìgbò dá lọ lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀mọ́ Sunday Igboho òun náà ní pé kí Odùduwà wà lọ́tọ̀ kí ìran Yorùbá dá dúró á ní ká bẹ̀rẹ̀ pé kí ni ìmọ̀ràn ti tẹ̀yìn nípa nǹkan tó ń jà fún nítorí nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́ ọjọ́ kìnnà láìpẹ́ yìí tó ní pé nǹkan tóun ti ń rí táwọn àgbààgbà Yorùbá ò rí òun ni àpẹẹrẹ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn kí lẹ rí sí gbogbo eléyìí bàbá. tabade ká wo ọ̀rọ̀ àwọn tí wọ́n ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá mi màmá ṣe ń porúkọ wọn tí olóyè Sunday Igboho ń jẹ́ aṣíwájú wọn àti ti Nnamdi Kanu tá a bá wo méjèèjì wọn ò jọra wọn ìdí tí wọ́n fi jọra wọn ni wípé ẹni bá jẹ́ ọmọ Yorùbá dáadáa tó bá wo kí ni nǹkan tí Sunday Igboho ń jà fún àtàwọn ìjọ wọn ní tí wọ́n ń jà fún ni wípé kí ìrọ̀rùn lè bá ọmọ Yorùbá pé wàhálà tó ń ṣẹlẹ̀ sí wa yìí ó ti tó gẹ́ kí wọ́n má rí kí Yorùbá kọ́ má rí Yorùbá gẹ́gẹ́ bí second hand citizen káwọn kan máa wá láti ilẹ̀ òkèèrè kan máa wá fìyà jẹ wá èyí tó ń túmọ̀ sí wípé tá a bá rí ọ̀nà àbáyọ kúrò níbi tí ó mọ kóyà jẹ Yorùbá ó ti tẹ́ Sunday Igboho lọ́rùn àti àwọn tí wọ́n ń tẹ̀lé ra wọn but Nnamdi Kanu ní tóun ń wá ọ̀tọ̀ ní lè gbọ́ bí tí Sunday Igboho ti sọ pé ẹ máa pa àwọn èèyàn tẹ bá rọ́lọ́pàá ẹ pa tẹ bá rí sójà ẹ pa tẹ bá rí inú ilé kinní kan ẹ jó dànù tí Nnamdi Kanu ó yàtọ̀ but ti Sunday Igboho ẹ rí i pé látìgbà tí Sunday Igboho dẹ̀ ti rí wípé nǹkan tí ń forí mẹ́yìn ó ti yàtọ̀ fún ti tẹ́lẹ̀ ìdìde tó kọ́kọ́ dìde tó ta àwọn ọmọ Yorùbá jí ó jẹ́ kọ́ ọmọ Yorùbá kí wọ́n tètè tají ó dẹ̀ jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ máa fi ọwọ́ àbùkù mú Yorùbá yìí náà kàn fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé tábà wà ní àwọn méjèèjì ó yàtọ̀ àníyàn olóyè Sunday Igboho dáa àmọ́ níbi tá a wá wà nísìnyí tá a bá dé yìí ní tí Sunday Igboho ń jà fún ó ti ń ṣẹlẹ̀ ká gbárùkù tira wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa máa ń wò wípé àti Yorùbá àti Haúsá àti Igbo nǹkan kan náà ni wọ́n mọ ìyá kan náà ni wá àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta tọ́rọ̀ ìdìbò ń bọ̀ wáyé in tó ń jáde lẹ́nu àwọn tó ń tẹ̀lé Nnamdi Kanu ó ń túmọ̀ sí wípé àwọn ò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà Sunday Igboho nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ìwọ̀sí ló kọ̀ àbùkù fọmọ Yorùbá ló kọ̀ àmọ́ àwọn ti bí àwọn ò fẹ́ rárá èyí tó sì ń túmọ̀ sí wípé bá ń tà ń rí lóye nísìnyí tí agbára àjọba bá bọ́ sí wọn lọ́wọ́ àfàìmọ̀ káwa Yorùbá àti Haúsá má kẹran àfàìmọ̀ pẹ̀lú ọwọ́ tí wọ́n ń gbé wọ́n sì ti là wá lójú wọ́n ti lọ Yorùbá lójú wọ́n sì ti là Haúsá náà lójú Haúsá tá à ń pariwo pé àwọn nígbà àwọn làwọ àwọn ní kòkó bàbá sásùn tẹ́ bá wo ìṣọwọ́ táwọn èèyàn fi ń kú lọ́dọ̀ tí wọ́n náà nísìnyí kì í ṣe kékeré àwọn tán láwọn ń jà fún Islam kan ni wọ́n ń jà fún wọ́n kàn ya ọ̀daràn fúnra ara wọn ni nígbà wọ́n ń pa àfáà nínú mọ́ṣáláṣí wọ́n ń kírun lọ́wọ́ wọ́n ń bọ́ǹbù nínú mọ́ṣáláṣí àmọ́ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ti bí tọ́rọ̀ òye wọ́n máa wá sọ pé àwọn mùsùlùmí wọ́n ń pa àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn tiwọn bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ ọ̀daràn lọ̀daràn wọ́n máa jẹ́ ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ kìrìsìtẹ́nì ìbá jẹ́ abọ́gibọ̀pẹ̀ ẹ jẹ́ ká pè lórúkọ ẹ̀
àmọ́ ká máa wá generalize pé tá bá ti rí àwọn tó ń pààyàn nítorí pé wọ́n ń gbé picture àwòrán Islam wá ká ní gbogbo wọn náà ní mùsùlùmí ní aláìdá. So ní kúkúrú láàrin olóyè Sunday Igboho àti Nnamdi Kanu wọn ò jọra wọn. Ìyẹn ò túmọ̀ sí pé gbogbo ọmọ Ìgbò ní aláìdá o. Àìmọye àwọn ọmọ Ìgbò tó jọ ọmọ Ìgbò tó jó nílàákàyè tí wọ́n ń develop ilẹ̀ Yorùbá tó sì ń ṣe dáadáa wà o. Káwọn èèyàn má ṣì mí gbọ́. Bó ṣe wà nílẹ̀ inú ọmọ Yorùbá ló wà nínú ilẹ̀ Ìgbò náà. Sunday Igboho kọ́rọ̀ ìjà òmìnira Yorùbá tó ṣẹlẹ̀ tẹ́ bá wo gbogbo tó ti ṣe sẹ́yìn ẹ rí i pé n tó kọ̀ ní ìwọ̀sí ìjà oníjà ní máa di tiẹ̀ kó rí pọ́n yíyan jẹ́ nbìkan kó dìde òun ti ń bá ìjagun yìí bọ̀ tẹ́lẹ̀ ta ló gbọ́rọ̀ Nnamdi tẹ́lẹ̀ ọ̀rọ̀ Biafra yìí náà ló sọ di ntaráyé fi mọ́ ẹ lọ wo wà tí Sunday Igboho tó ti bẹ̀rẹ̀ tiẹ̀ kó tó di pé wá dórí àwọn èèyàn wa tí wọ́n ń pa ní ìgangan tí wọ́n ń pa wọn nípakópa kó tó wá dìde kó kìkì tó kàn ó ti bẹ̀rẹ̀ tipẹ́ so ohun tó dẹ̀ ń jà fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ti rí àwọn àgbààgbà Yorùbá ti rí òun la fi wọ́n sọ fún ọmọ Yorùbá nísìn pé kí Yorùbá kó pawọ́ pọ̀ tọ́lọ́run bá fún wọn ní àǹfààní láti rí ọmọ Yorùbá tí ó sì dórí ipò náà kì í ṣe pé kó ṣe níṣe wípé olórí Yorùbá nìkan lòun jẹ́ kó ṣe dáadáa fáwọn ẹ̀yà tó kù náà nítorí kó má bàa ba ọ̀la jẹ́ fáwọn Yorùbá míì tí ó padà tún dórí àlefa àwọn tó máa wá rí nírí wípé ẹni tá à ń jà fún nísìn tó jẹ́ ọmọ Yorùbá tó fẹ́ débẹ̀ kọ́ má rí nírí wípé Yorùbá nìkan ló fẹ́ jà fún o ó fẹ́ jà fún àti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ní lápapọ̀ kí iná máa tàn kí gbogbo wa rí kárí iṣẹ́ ṣe káwọn ọmọ wa rí iṣẹ́ ṣe àwọn ọmọ tó ń jáde léèwé kí gbogbo ẹ̀ dá látòkè ọya tó fi dé ọ̀dọ̀ wa ń bí báyìí bìkọ́ tọmọ Yorùbá bá débẹ̀ tó bá lọ ṣe wípé òun fẹ́ jà fún ọmọ Yorùbá ni ó ti bẹ́gi dínà fún ọmọ Yorùbá míì lọ́jọ́ ọ̀la ìyẹn làwọn Nnamdi Kanu tí wọ́n ń ṣe tí wọn ò rórí àwọn kan náà ti ṣe bẹ́ẹ̀ nínú wọn ní ìfẹ́ máa dá wa padà sórí ìtàn 1966. ṣé ìmísí àti ìjagun sí olóyè Sunday Igboho yẹn ṣó wá lè wà sí ìmúṣẹ báyìí. ẹ má jẹ́ ká tanra wa jẹ ntí olóyè Sunday Igboho ń jà fún wípé kí Yorùbá dá dúró kó Yorùbá dá dúró Ọlọ́run nìkan ló mọ nítẹ́nìkan ò mọ̀ èmi ò rò pé ó lè wá sí ìmúṣẹ àbí tí wọ́n bá fẹ́ dà wá láàmú lóko. àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà Yorùbá kan ṣì wà tó ń pẹ́ wọ́n yìí nígbàgbọ́ lórí ìran yẹn pàápàá jùlọ àwọn tó wà ní ilẹ̀ òkèèrè débi pé bí ṣe jókòó yìí àwọn iye oríṣiríṣi bísẹ̀ tó ti gbé wọ́n ti tẹ́wọ́ oríṣiríṣi tó ti ya àwòrán oríṣiríṣi owó ṣe fẹ́ jẹ́ gbogbo aṣọ tán àwọn olófin agbófinró bẹ́ẹ̀ wọ̀ wọ́n ti ṣe oríṣiríṣi lọ. èmi náà máa ń rí iṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tán wà ní diaspora tán wà nílẹ̀ òkèèrè l'Amẹ́ríkà ní Germany ní kankan èmi náà ń rí ìgbìyànjú bára ṣe ń ta wọ́n mọ́ ṣe máa ń ṣe àmọ́ tó yẹ ká mọ̀ ní wípé kò yé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti kó Nàìjíríà ti pẹ́ wọn ò mọ̀ tó ń ṣẹlẹ̀ Nàìjíríà náà tẹ̀wọ́ Odùduwà kíní kan nǹkan kan ayé ti kọjá bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí ayé ti kọjá bẹ́ẹ̀ in fact mo fi ń dá wọn lójú pé kánírú ẹ̀ bá tẹ̀ wá sí ìmúṣẹ tó ń bá gba Odùduwà tó ń sọ yìí yóò burú ju ti Nàìjíríà lọ ṣé èyí tá a wà yìí táwọn Yorùbá ṣe ń pàtàn fúnra wọn tẹ́nìkan máa sọ wípé Ìjẹ̀bú lẹ́nìkan Ìjẹ̀ṣà lẹ́nìkan nínú àárín ọmọ Yorùbá kan náà tó máa sọ wípé ẹnìkan èdè tó ń sọ kò sọ Yorùbá gidi Ọ̀yọ́ dáa ju kinní kan lọ Ògbómọ̀ṣọ́ dáa ju ẹnìkan lọ lẹ́wà gba odidi kọ́ńtì papọ̀ ní Odùduwà wàhálà fìtínà tí wọ́n rí yóò jù kán wà nù Nàìjíríà lọ. àwọn tó wà nílò òkèèrè wọn ò mọ nǹkan kan ọ̀rọ̀ òye wọn sáwọn tí wọ́n mú mílíkì tí wọ́n jẹ bọ́gà tí wọ́n jẹ gbogbo ẹ̀ wọn ò mọ táwọn afárá gbá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kán lọ ṣe mẹ́dọ̀ o kán ṣe mẹ́dọ̀ kán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dó ilẹ̀ democracy la wà ẹnikẹ́ni ló lè sọ ohun tó ń wù ú kálukú ní right láti sọ ohun tí gẹ́gẹ́ bí kí ni wọ́n máa ń pè é gẹ́gẹ́ bí ẹ̀tọ́ lábẹ́ òfin ẹ̀tọ́ ọmọ ènìyàn pé èèyàn lè sọ ohun tó bá wù wọ́n ní ẹ̀tọ́ láti sọ ohun tó wù wọ́n ẹ̀tọ́ tèmi náà lèmi náà ń sọ yìí àmọ́ gẹ́gẹ́ bí àwa tá a wà nílé tí wọ́n bí sílẹ̀ Nàìjíríà tá a sì níbi tá a fẹ́ sá lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni wọ́n ti ní visa Amẹ́ríkà náà ní ti Britain lọ́wọ́ tó bá dá gbá wọn ń sá lọ ni àwa mélòó la wá fẹ́ sá kúrò Nàìjíríà wọ́n ń tẹ́wọ́ Odùduwà wọ́n ń tẹ́wọ́ ìyẹn kọ́ ló kàn án wá ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá tọ́lọ́run bá ní kọ́ ọmọ Yorùbá ó jáde tán rí i pé ó ní bíbí tí ó sì ṣe dáadáa tí ó tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe níta láwọn kan ò ṣe dáadáa yẹn níta nídìí ní kárọ̀ ọmọ Yorùbá tí ó ṣe tí ó ṣàtúnṣe ẹ̀ tí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sẹ́yìn yẹn tí ò ní máa ṣẹlẹ̀ mọ́ àmọ́ pé a fẹ́ gba
Odùduwà republic yẹn ẹ béèrè àwọn wo làwọn tó wà ń bẹ̀ náwọn tó mọ̀ pé kíní yóò rọrùn so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó yẹn mo kí wọn bọ́tà àwọn kan sì máa jẹ́ bọ́gà àwọn kan máa jẹ́ o ọlọ́run tó fi wọ́n láyà balẹ̀ nílùú tí wọ́n wà tí wọ́n fi ń rí íńtánẹ́ẹ̀tì lò tí wọ́n rí náà lò tí wọ́n sọ ohun tí wọ́n ń sọ yẹn àwa la mọ̀ ohun tí àwọn ọmọ wa ń fara dà ń bì ẹni tí ò bá sì rógun rí òun ni wọ́n máa béèrè pé kógun ó dé àwa wà láyé nígbà wọn jagun abẹ́lé 1967 ti di 1970 àmọ́ ohun tójú rí ọ̀pọ̀lọpọ̀ wọn ò rógun rí yóò bá dogun kó dogun yóò bá nígbà wọn mú olóyè Sunday Igboho ní sí mélòó nu wọn ṣé wọn kò nílùú Amẹ́ríkà tí wọ́n wà olóyè Sunday Igboho ló mọ̀ fara òun nìkan ló fara dá àwọn ẹbí ẹ̀ ló mọ ohun tí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò jẹ́ kẹ́mi rẹ̀ ó tán síbẹ̀ kọ́lọ́run kó túbọ̀ because ọmọ Yorùbá tó ní èrò dáadáa approach ẹ̀ ọ̀nà tó gbégbà ó lè má bá wa lára mu àmọ́ ó lẹ́mìí tó dáa sọmọ Nàìjíríà ó dẹ̀ jẹ́ ajàfẹ́tọ̀ ẹni ní tó jẹ́ kẹ́mi láìkẹ́ nìyẹn àmọ́ gbogbo àwọn tó ń pariwo níta tó ń ṣe kíní ẹ jẹ́ ẹnìkan ṣe sùúrù o ọ̀rọ̀ Odùduwà kọ́lá wà yìí ọ̀rọ̀ Nàìjíríà bí Nàìjíríà ó ṣe dáa lọ́jọ́ ọ̀la òun là ń bẹ lọ́hùn kọ́lọ́hùn kó jẹ́ kó dáa. Imam adúpẹ́ gan ọ̀nà àbáyọ wa ní ìsìn tẹ̀síwájú torí àwọn wò pé gbogbo nǹkan tó ń jà rọrùn rẹ̀ tó yẹ pé ó lè jẹ́ nǹkan gbòógì tí gbogbo Nàìjíríà dojúkọ ní ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀. ẹ wá wò lóòótọ́ àwọn ẹgbẹ́ òṣèlú pọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni oníkálukú náà ló ti fa òǹdíje títí wọn lẹ̀ ṣùgbọ́n òǹdíje mẹ́ta kan láàrin tó jẹ́ gbòógì tí gba àwọn èèyàn pariwo tó ń jẹ lẹ́nu ràn-yàn a ní pé bá kẹ́ bá wa yànnàná ìkọ̀ọ̀kan nu wọn bá kẹ́ bá ṣàgbéyẹ̀wò wọn àti pé èwo ni ẹ̀yin gẹ́gẹ́ bí ìmọ̀ràn ti tẹ̀yìn lẹ́yìn lóògbé ó kójú òṣùwọ̀n jù nínú àmì ẹ̀ta. gẹ́gẹ́ bí ipò tí àwa wà gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn ìwọ̀n tá a bá tẹ̀ lẹ́nìkan tí a ní ẹ̀mí wípé òun la fẹ́ràn a gbọ́dọ̀ bọ́ síta ká sọ wípé àwọn tó kù ò dáa because inú àwọn ọmọ ẹ̀yìn wa tí wọ́n ń kírun lẹ́yìn wa tó ń jẹ́jọ́ mọ́ wa àárí ẹnìkan bó jẹ́ méjì ni tí ó jẹ́ olùtẹ̀lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ ń sọ yìí ká wá sọ pé ẹnìkan ló dáa ẹnìkan ni ò dáa àmọ́ náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ sọ yìí tẹ́ bá wò dáadáa ẹnìkan ń bẹ ń bẹ tó jẹ́ pé ó ti ṣe gbákejì ààrẹ orílẹ̀-èdè yìí rí fún bí ọdún bíi 8 àti rí ní tó ṣe gbogbo wa la fojú rí olóyè Àtíkù Abubakar àti mọ́ tó ṣe rí ó ṣe dáa ni kò ṣe dáadáa ni ojú wa ti rí bákan náà láti rí Peter Obi tó wà fún ẹgbẹ́ Labour àmọ́ ó ti ṣe gómìnà Anambra àná rí gbogbo ohun tó náà ti ṣe nígbà tó wà ní gómìnà báwo tẹ̀ sí Anambra àwa náà ń gbọ́ àríwọ̀nba ohun tó ṣe gẹ́gẹ́ bí gómìnà. àwa rí ẹnì kẹta tó ń wà nínú ẹgbẹ́ kílẹ̀ máa ń pè náà APC òun ni wọ́n ń pè ní Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu àti róhun náà ó ti ṣe gómìnà fọdún 8 nílùú Èkó táwa wà nílùú Èkó tí wọ́n bí àwa síta àdẹ̀dàgbà sí yìí tá a mọ bẹ́ẹ̀kọ́ náà ṣe ń bá bọ̀ ìgbà kan ní gbogbo ẹ̀ dojúrú pátápátá táàrọ̀ náà lọ́mọ rántí láti Mùṣín sí Agége a máa ń rin wákàtí 2 wákàtí 3 ká tó débẹ̀ tí gbogbo ọ̀nà bàjẹ́ nígbà tó débẹ̀ àwa lè sọ àwọn akitiyan tó ṣe gbogbo àwọn àfilélẹ̀ tó sì filélẹ̀ náà làwọn gómìnà míì tó ń wá lẹ́yìn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń ṣe gómìnà lẹ́yìn ẹ̀ yìí àwọn tó jẹ́ pé òun ló fọwọ́ fà wọ́n lẹ́nu tó jẹ́ pé òun ló tírèènì wọn àárín nǹkan táwọn náà ṣe àmọ́ ìgbà tí Fáṣọlá wá àmọ́ ribiribi méjì tó ṣe ìgbà táǹbọ̀dé náà wá àárín tóun náà ṣe àmọ́ ibi tí ìlú Èkó wà lẹ́nu ẹ̀ wá rí kókónú mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí mo tún wá fẹ́ sọ fún wa ni pé nǹkan kan wà tó ya àwọn kan sọ́tọ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta àwọn kan wà nínú wọn ìnídárúkọ wọn tí nǹkan bá ti favour wọn wọ́n dúró sínú pátì kan tí ò bá ti favour wọn wọ́n ti bọ́ sínú pátì kejì àwọn méjì kan wà mẹ́tẹ̀ẹ́ pé wọ́n ti lọ wọ́n ti bọ̀ bí ẹ̀mẹ́ta tó ń kó inú pátì kan bọ́ sí pátì kejì àmẹ́nì kan wà láàárín wọn tó yẹ pé pátì tó ti wà látijọ́ tán ti bẹ̀rẹ̀ ní 1999 pátì wọn náà ló wà pátì wọn lè change orúkọ o
àmọ́ kò kúrò níbi kan possible mi. Lọ́dọ̀ tèmi irú ẹni yìí mà ṣe fọkàn tán, irú ẹni yìí mà ṣe dúró tì pẹ̀lú bí nǹkan ò ṣe lọ fún wọn déédéé níjọ́ náà lọ́hùn, wọn ò sí nínú ìjọba àpapọ̀, kò torí ẹ̀ kúrò ní pátì tó wà, wọ́n sì dúró títí tó fi débi tí wọ́n wà lẹ́ni. ṣé wàá náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ṣe wá ń sọ yìí, kálukú wa ní ká wá rò ó tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ ọjọ́ ọ̀la tó dáa fún orílẹ̀-èdè Nàìjíríà. Ta ni ẹni náà tí ò ní débẹ̀ kó fìyà jẹ ẹlẹ́sìn kejì? Lóòótọ́ wọ́n sọ wípé àwọn kan pírẹsidẹ́ǹtì mùsùlùmí, igbákejì ẹ̀ náà mùsùlùmí, àmọ́ tó ṣe pàtàkì ni pé nú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá la lè fọkàn tán wípé kìrìsìtẹ́nì ò ní jìyà lábẹ́ ẹ̀. ààrẹ nìkan tó jẹ́ pé fún bí 40 ọdún ìyàwó tó fẹ́ kìrìsìtẹ́nì ni, pásítọ̀ ni, kò sì dálé wọn rú. Nínú àwọn ọmọ wọn, àwọn tó ń ṣe mùsùlùmí wà ń bẹ̀, àwọn tó ń ṣe kìrìsìtẹ́nì wà ń bẹ̀. ẹni tó jẹ́ pàkejì ẹ̀ yìí náà nígbà tó wà ní Borno, tó ṣe ṣáàmánu, tó ṣe gọ́vnọ̀ ní Borno, àìmọye ṣọ́ọ̀ṣì làwọn Boko Haram ni wọ́n dáná sun. Ó sì mú owó ìjọba, ó tún gbogbo ṣọ́ọ̀ṣì yìí kọ́ padà. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló yẹ kó kàn wá nísìnyí. ẹ jẹ́ ká wọnú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tèmi ti dárúkọ. èmi ò lè sọ nísìnyí wípé ẹni báyìí nìkan dìbò fún, àmọ́ fúnra ara wa ká ló làákà ìtọ́lọ́hún fún wa, tá la lè fọkàn tán lórí Nàìjíríà pé tó bá débẹ̀ yóò ṣe dáadáa. tó bá jẹ́ pé Àtíkù bó ṣe ṣèjọba òun nígbà tó wà ní igbákejì ààrẹ òun náà ló wù wá kí Nàìjíríà ó kọ̀ntínú, àtàdìbò fún un. tó bá jẹ́ pé Anambra ṣe rí lónìí nígbà tó ẹni tó ṣe gọ́vnọ̀ Anambra náà bóun náà ṣe ṣíyẹn la fẹ́ kí Nàìjíríà rí, ká dìbò fún un. tó bá sì jẹ́ wípé ẹni tó tòlú Èkó ó wù wá bó ṣe tòlú Èkó yẹn kó máa lọ. tẹ́ bá lọ sí Marina nísìn láti orílẹ̀, àwọn nǹkan tó yẹ pé tí n bá jáde lọ sí ìlú òyìnbó lèmi máa ń rí, mo ti bẹ̀rẹ̀ sí ní nílùú Èkó. àwọn tírẹ́ẹ̀nì tí ń lo náà tí ó máa lọ, tí ó máa kó àwọn èèyàn lọ, tí ó máa kó àwọn èèyàn bọ̀, tó jẹ́ pé bọ́lọ́lá gan bá fẹ́ gbé mọ́tò ẹ̀ kalẹ̀ tí ó máa gun tírẹ́ẹ̀nì, ó wà ńbẹ̀. wọ́n lọ́ǹṣì ẹ̀ ní ìlú Èkó láìpẹ́ yìí. àdúrà tèmi ni wípé ìlú Èkó mo fẹ́ kó dàbí London lọ́la. bí ìlú Èkó bá wá dàbí London, orílẹ̀-èdè Nàìjíríà náà lápapọ̀ ńkọ́. ẹ lọ sí àwọn ìlú kan tó jẹ́ ìlú tó lórúkọ, ìlú Ọ̀yọ́ lápẹẹrẹ àti Ilé-Ifẹ̀. bá a ṣe ń gbọ́ láti jọ́hun tó ti wà nínú tán, ó yẹ káwọn ìlú yìí ti dàgbà sókè jù báyìí lọ. bẹ́ẹ̀ bá débẹ̀ nísìnyí ẹ rí i pé wúruwúru náà ló sì rí. nínú àwọn ìlú tá à ń sọ yìí ní ìlú tèmi Ìlá-Ọ̀ràngún, ẹ lọ sí Wó, ní àwọn ìlú tó lórúkọ tó lókìkí, ẹ lọ sí ìlú Abẹ́òkúta. a fẹ́ kí gbogbo kíní yẹn kó yí padà, kí rọrùn ó bá ara lé kó bára oko, káwọn ọmọ wa jáde nílé ẹ̀kọ́ gíga. láyé jọ́hun tó má ti jáde, kán tó jáde náà ti ríṣẹ́. ẹlòmíì ní masters nísìn PhD kò ríṣẹ́ lọ. irú olórí bẹ́ẹ̀ la fẹ́ káwọn èèyàn ronú pẹ̀lú PVC tí kálukú wá ní lọ́wọ́, kí kálukú ó wò ó bá a bá ṣe fẹ́ kí Nàìjíríà rí lọ́la. òun ni ká fi dìbò 2023, ká rí i pé kì í ṣe owó ní ó influence wa. owó kọ́ ni wọ́n fún wa, dọ́là kọ́ ni wọ́n fún wa. tá a bá torí owó lọ dìbò, á padà jìyà àìmọye àwọn ọmọ wa ó jẹ́. àmọ́ ká wò wípé ta ni ó tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí, wọ́n tẹ̀ ju mẹ́ta lọ pàápàá. ọ̀kan bẹ onífìlà pupa, Kwakwanso, wọ́n ń ṣe mẹ́ta bíi mẹ́rin, wọ́n pọ̀ rẹpẹtẹ. bá a ṣe wá ń sọ ti president náà ní kẹ́jẹ́ ká sọ àwọn gómìnà tí ó govern state kọ̀ọ̀kan. àwọn míì ń bẹ lẹ́nìí tó jẹ́ wípé a rí i pé wọ́n lè ṣe, àmọ́ wọn ò sínú party tó popular. níjọ́ tá a bá mú kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pé even téèyàn bá wà ní party tí ò popular, tó bá jẹ́ pé a rí wípé ó lè ṣe tá a sì gbé débẹ̀, ìgbà ní Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní dà, tó fi dórí àwọn councillor. so ìmọ̀ràn mi sí wa ni wípé ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà kó kúrò ní bá a ṣe ń ṣe ń gbà kan. mo wà ní APC, candidate tí wọ́n bá gbé kalẹ̀ náà ló gbọ́dọ̀ wọlé. tó o bá wà ní APC tó rí pé candidate tí wọ́n gbé kalẹ̀ ò dáa, kò sí ní tó burú kó dìbò fún PDP, kò sí ní tó burú kó dìbò fún Labour Party nínú state kan náà. bí gómìnà bá bá rí kó dáa pé òun ló dáa, ká dìbò fún APC. àmọ́ yìí tí wọ́n fà kalẹ̀ ní senatorial aládùúgbò wa, a mọ̀ wípé criminal ni, ọ̀daràn ni. àwa rí party míì tí ò tẹ̀ lórúkọ rárá tó fà kalẹ̀, ẹ dìbò fún. ìgbà yẹn ni check and balance ó wà. àmọ́ ká ní party wa ló gbọ́dọ̀ kó gbogbo ẹ̀, winners kìnnìkan winners take all, bóun ni ìmọ̀jẹ̀ máa ń ṣe. tá a bá ti mú yẹn kó Nàìjíríà, orílẹ̀-èdè Nàìjíríà ó dáa, competition ó wà. àwọn èèyàn mọ̀ wípé party tí ń bá under party tí ń bá ti jáde,
ìwà mi àtijọ́mọlúàbí mi làwọn èèyàn ó wò láti fi dìbò níjọ́ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní dá. Àmọ́ pé mo jẹ́ PDP, gbogbo candidate tí PDP bá gbélẹ̀ ló gbọ́dọ̀ wọlé. Mo jẹ́ APC, gbogbo candidate tí APC bá gbé kalẹ̀ ló gbọ́dọ̀ wọlé. Kò rí bẹ́ẹ̀ nílùú òyìnbó. Ẹ wo Amẹ́ríkà lápẹẹrẹ, ọ̀rọ̀ wọn máa ń fi ni. Every state míì ó lè jẹ́ àwọn Democrat ló ti ń mú láti àìmọye ọdún. Ẹ kàn rí pé yóò change, làwọn party mi ó tún mú. Bí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ṣe ń ṣe presidency. Àmọ́ wa bá ti wà ń bẹ̀, party wa náà ni wọ́n bá gbé wúrẹ́ síbẹ̀. So n tó ń fa ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn, kọ́lọ́hún kó kọ́ wa mọ̀ ṣe. Ẹ ṣe ìgbọ̀nsẹ̀ ẹ jọ̀dọ̀ ẹ má bínú kó mo ti gbà àsìkò yìí, ẹ fún Anádọ́à àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Tó àdúrà tí a máa ṣe náà ni pé ká tọrọ fáwọn olórí wa, kódà bó lórí wa ò bá sínú pátì tiwa, ẹ̀sìn tiwa kọ́ wa wípé gbogbo ẹni tó bá ti ń jó lórí kò déédéé débẹ̀, Ọlọ́run ló gbà fún láti débẹ̀. Tó bá yìí ti débẹ̀ àfi ká gbà fún, àìṣépè fún lórí. Torí tẹ bá ṣépè fún wọn kán jábọ́, tí wọ́n bá jábọ́ orí yín ni wọ́n jábọ́ lé lórí. Abẹ́lọ́hun fún president wa Muhammadu Buhari, Ọlọ́run jẹ́ kó ṣàṣeyọrí. Iṣẹ́ tí ó ṣe táwọn èèyàn fi máa rántí rẹ̀ ní dáadáa níwọ̀n báyìí tó kù yìí, oníkọ́lọ́hún kó bá wa fún ṣe. Ká wá ṣàdúrà fún gbogbo àwọn gọ́vnà wa náà pátápátá ní stéètì kọ̀ọ̀kan. A ṣàdúrà fún tìlú Èkó tá a wà ń bẹ̀ yìí, torí ó ń ṣe à ń rí. Bó ti ẹ̀ jẹ́ wípé ànumọ̀ inú lẹ́lẹ̀, kò sí kankan nu wọn tó jángẹ́lì nu wọn. Gbogbo àwọn tá à ń darúkọ yìí kálukú ló lè. Àmọ́ èyí tó dá ni pé wọ́n ṣe ń jalè wọn náà kọ́ máa rántí aráàlú, kọ́ mọ́ kó gbogbo ẹ̀ sápò, kọ́ mọ́ da títì dáàbọ̀, kọ́ ń fa àbọ̀ tó kulẹ̀ kọ́ wá wà lójú ìwé pé wọ́n ti dà tán. Abẹ́lọ́hun orílẹ̀-èdè Nàìjíríà ó ń gba omi nígbà kan, ó ti ń gbẹ̀jẹ̀ báyìí. Ẹ wo àwọn tí wọ́n mú nínú tírẹ́ẹ̀nì láti Àbújá sí Kaduna, ọ̀pọ̀lọpọ̀ sì wà nínú ìgbèkùn títí dè sí tí wọ́n ti jáde. Ọlọ́run bá tú wọn lẹ̀ láyọ̀ àtàlàáfíà. ASUU wà ní strike látàìmọye oṣù níṣẹ́, àwọn ọmọ wa wà nílé. Ọlọ́run bá fún àtijọba àti ASUU, Ọlọ́run bá fún wọn ní sùúrù o. Àwa náà fúnra ara wa tá a bá jáde láàárọ̀, ọkàn ò balẹ̀ mọ́ títí tá a fi wọlé lálẹ́. Ọlọ́run kó fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. Ọlọ́run jẹ́ fi Nàìjíríà láyà balẹ̀, kó fi Nàìjíríà láyà balẹ̀. Ọ̀rọ̀ ìbò 2023 Ọlọ́run jẹ́ ó lọ pẹ̀lú rọrùn, má jẹ́ kó bógun dé, má jẹ́ kó bá wàhálà dé. Ọlá ìtòbi òjíṣẹ́ ńlá Muhammad, ọlá bismillahir rahmanir rahim. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Rabbana zalamna anfusana wa in lam takfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Ìwọ Ọlọ́run orí wa lálábòsí o, àbòsí là ń ṣe kan ní Nàìjíríà, mọ́ wàá wà àbòsí wa, ṣàánú wa, fún wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ tí yàn fi àbòsí lẹ̀ kórílẹ̀-èdè Nàìjíríà kó lè bá ọ̀rọ̀ wọ́ mú. Ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.